mẹ́ta sẹ́yìn láti ọjọ́ ẹ̀ kò lè wọnú chọ́ọ̀chì nítorí pé ẹsẹ̀ yẹn rùn ọjọ́ àkọ́kọ́ wá ó wọ ṣọ́ọ̀ṣì ẹsẹ̀ yẹn ṣomi ó ṣomi àwọn èèyàn lè kókò sẹ́gbẹ̀ẹ́ wọn lọ síta ìgbà kejì kókó síta lẹ wọn gbé iyẹ̀pẹ̀ sí orí ẹsẹ̀ tẹ́lẹ̀ àwọn onídìbò yìí àní professional video man pé ẹ kó fún wa ní tips yẹn for 1 minute ṣùgbọ́n àní ẹjẹ́ ká wá àwọn ọmọ lè ṣiṣẹ́ dáadáa àwọn àfi ọ̀bọ kẹ́ṣe tó bá tọ́ sí mi ní sìn wọ́n máa ṣú ẹ̀ ó yẹ ká sá àwọn tó ṣe fídíò yẹn ká wá ẹlòmíì ká wó gba èèyàn tó lè ṣe àwọn ẹni wọn ní professional idea nípa fídíò ẹsẹ̀ ọmọ yẹn nísìn àti àti àwọn ọ̀rọ̀ kan wọn lè tó ti rí ìlú. Ọlọ́run méjì dáná yọ délé. Ọlọ́run á ta àkóso ní ayé rẹ̀. Ibi tó kù Ọlọ́run ní ṣe ṣẹlẹ̀ dá. Ẹ yóò di ayọ̀. Jésù Olúwa wa. Ẹ jọ àwọn tó ṣe fídíò yẹn ní òní stress. Ẹ jẹ́ ká lọ rẹ́ẹ̀tì fídíò máa kẹ́kẹ́ máa sanwó fún wọn. Àwọn ènìyàn wọn ọmọ ṣe wọn ní àìdíà àtọ̀. Kàwá experts. Mo ṣe láwọn tẹ́ fún wọn yẹ kámẹ́rà àkọ́ fídíò. The only thing that they appreciate is pé káwọn ọ̀tẹ̀ ṣe báwọn ṣe kí ni ẹ̀ pé church shows the education there bóyá ilẹ̀ ẹ̀wọ̀ educated. Kẹ́bí kí ni ẹ̀ lẹ́kẹ́ náà waste time wà lórí ẹ̀. Simple bẹ́ẹ̀ ni the other time.